Mr. Ma ẹ jọ̀ọ́ kí ló gbé yín dé Àgídìgbò? Èmi àti girlfriend mi a plan pé a fẹ́ ṣe wedding. A di àwọn bí 100+ nínú group ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni wọ́n pẹ̀lú àwọn tí mo mọ̀. Òun náà dẹ̀ kó àwọn ọ̀rẹ́ wa. A dẹ̀ ta aṣọ ní 50,000 pẹ̀lú package so ní ó wà lọ́wọ́ wọn yẹn. So after tí a ta aṣọ tán, ó ní mo left group mi sọ pé ìyàwó ti sá lọ. Ọ̀dọ̀ plan mi àti ẹni. So ọ̀dọ̀ package ni aṣọ tí a gbé fún wọn. So hotel ta lodge sí èmi àti ẹ̀ after tí a gba owó tá gba bí 5 million ni ibẹ̀ ni wọ́n ti wá ká wa mọ́ láàárọ̀ wọ́n dẹ̀ wọ́ wa sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí pé ká gbẹnu sí máìkì kì í dẹ̀ ṣe pé bóyá pé 40 tiwa náà situation Nàìjíríà ni ó jẹ́ ká wò pé ká decide láti package aṣọ owó la fi ra aṣọ náà a dẹ̀ tẹ orúkọ a tẹ everything. Okay, situation Nàìjíríà ló jẹ́ kẹ́ fògbójú gba owó lọ́wọ́ àwọn èèyàn. No, fògbójú gba á fún wọn láṣọ ó ní àtàṣọ fún wọn. Ẹ tú síta ẹ jẹ́ ká rí ẹ tú síta. Ǹjẹ́ máa wá ṣe wedding yìí àbẹ́ ṣe wedding? À ní plan ká fẹ́ ṣe wedding normal girlfriend ni wá kì í ṣe pé bóyá. àtàwọn aṣọ ńkọ́. Àti nínú 3 million tèmi yọ 100 láta fún 50,000 2 million lèmi fóun èmi dẹ̀ ti nínú fóun tèmi ra ladies bike. Okay, àwọn tí ẹ ta aṣọ 50k fún ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín? Kán má bínú kán jọ situation Nàìjíríà. Kán má bínú báwo à. Calm down. Àmọ́. Àmọ̀. Lọ́wọ́ báyìí ẹ dá owó padà owó bá owó owó tẹ̀ra bẹ́ẹ̀ sì lọ wá owó kálukú dáadáa padà. Èmi ti fowó sí ṣọ́ọ̀bù. Alhaji ló bá wa dá. Oògùn gan-an lò fún wa. Ẹ̀ẹ́dẹ́gbàlájì dé. Alhaji bá ti dé. Jókòó báyìí ẹ má dìde o.